Practice. Hey, Yadami. I want to know them better. Kemi Korede. Red carpet. Mo bá sọ nípa Kemi Korede and báwo ló ṣe jẹ́ sí ẹ kí pé happy birthday lẹ́nu after introduce yourself. I'm coming. Exchange, but because everybody in a box, you don't want to hear from your body. You want to cover the document. When you can't clean it, 30 minutes later, that is only after exchange. So by that time, when you not everybody can cover. Yeah, the money go your money wa. Leave it and let it. I got this. This year will not be your ending of this year. I think in the Holland, happy birthday. You really say Islander. We really appreciate All right, move up, all right, An event planner.
So you need the outside. Okay. ẹ mọ̀ wípé bí tí wọ́n bá ti ń ṣe nǹkan rẹ̀ la máa ń wà jù ọ́ torí ta la fi wà mí lónìí torí Korede Kẹ́mi Adétòrò torí ẹ̀ gẹ́gẹ́ la fi wà mí ọmọ mi tó da Ọlọ́run ẹlẹ́dàá ẹ má jẹ́ nǹkan yìí tí wọ́n bá ń dárúkọ Kẹ́mi Korede wípé báwo ni tọmọ yìí ṣe jẹ́ ọmọ mi tó da ní Kẹ́mi Korede torí kò ní gbèrò láéláé pé kété èèyàn kan lọ sílẹ̀ bó bá tiẹ̀ ń jà pẹ̀lú èèyàn tí wọ́n bá dárúkọ ń tọ̀ wọ́n á ní ẹ ṣe fún un ṣùgbọ́n ẹ má jẹ́ kó mọ̀ pé èmi mo ní kẹ́ ṣe fún un ẹ mọ̀ pé mo lóríire ni èmi tí mo dúró tí mò ń sọ̀rọ̀ yìí gangan ó ti ṣe fún mi rí tó jẹ́ pé owó ńlá ló gbà fún mi ní orúkọ Ọlọ́run ó ń ṣọjọ́ bí ẹ̀ lẹ́nu ọjọ́ bí náà ní jọjọ́ mi mọ́ lọ́wọ́ lágbára Elédùmarè ó ṣe ń ṣọjọ́ bí lẹ́nu kò ní fọmọ ṣe o kò ní fọkọ ṣe o ẹ̀mí gígùn àlàáfíà lọ́nà á bá fi jogún fún ẹ wo gbogbo ẹ̀yin tèmi ẹ ṣáà máa bá wa dúpẹ́ ẹ máa bá wa dúpẹ́ nítorí pé Bíbélì kan sọ wípé ó dára púpọ̀ láti máa rántí ọjọ́ bí èèyàn sí dáadáa ni o ṣùgbọ́n àwọn òpònú èèyàn kan máa ń yí sọ́tọ̀ tí wọ́n nìyẹn ṣùgbọ́n àwa inú mi dùn Kẹ́mi Korede ọmọ gidi ní Kẹ́mi o ẹ wo ẹ má jẹ ntọ ẹ má ṣe jẹ bẹ ẹ má gbọ́ wùnìwùnì lẹ́nu àwọn èèyàn Kẹ́mi kò búlọ̀kì èèyàn rí tó bá rí wípé nǹkan báyìí á tún lọ bẹ̀ á tún tún yín ṣe bẹ̀ ní abẹ́ ẹ rí ìwọ̀n ọmọ bẹ́ẹ̀ ṣọ mo tún gbàdúrà fún lẹ́ẹ̀kan sí ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run àti ìjogún kò ní mọ sàárè ọmọ aṣọ lọ́pọ̀lọpọ̀ ọdún láyé thank you my let's go do it. ṣé mo ẹsẹ̀ ẹ̀yin lẹ ṣe mo dáràn ìwọ náà bá ti wá ṣé kí
ẹ sọ fún wọn wọ́n bọ́ta o. Bàbá ẹ̀ wọ́n bọ́ta o. Yes, Kevia. Hold on, please. Ẹni sùúrù ẹ jẹ́ kí n ya fọ́tò ẹ kọ́ ọ̀gá ńlá ẹni sùúrù náà ẹ jẹun ẹ ṣe máa ẹ ṣe ẹkún náà. Ẹ̀yin tí wàá nílé àti wà pẹ̀lú Tóyìn Aláwùsá gbajúgbajà òṣèré oníṣe lóbìnrin ni wọ́n. Hold on, please. It's a general interview. Yes, ma'am. Don't put mic in. Everybody is recording. It's because of the audio now. So your camera, your mic is entering other shots. It's a general interview. It's showing. It's a general interview. General. Your mic can come down like this. It can come down. Yeah, your mic can come down. Everybody is having copyright. So your mic can come down. Sorry. What's it called? Where they use all these clips now? Can I go? Oh yeah. Ẹ̀yin olólùfẹ́ wa nílé àti wà pẹ̀lú gbajúgbajà òṣèré oníṣe lóbìnrin Tóyìn Aláwùsá òrékelẹ́wà ni wọ́n tẹ́ máa gbọ́ pé kí ọmọ àdàgbà kó tún máa dán ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ ti débi ayọjọ́ ìbí Kẹ́mi Àfọlábí. Ẹ̀yin tèmi tẹ́ wà nílé àdúpẹ́ akínyìn ẹ̀kú dédé àsìkò yìí o èèyàn wa ará wa sísá wa ọ̀rẹ́ wa olólùfẹ́ wa Kẹ́mi Korede ní ọjọ́ ayẹyẹ adẹ̀tí wa níbí báyìí láti àárọ̀ àwa yẹ sí àwa dúró sí ọjọ́ ìní ayé wa adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wẹ́nà yóò fẹ́fọ́ wa lọ sí it's a beautiful day already. Ǹjẹ́ á tó gba bí mínítì mélòó láti múra báyìí kẹ́ lè dùn báyìí? Excuse me. Ó ṣe díẹ̀ torí well lẹ́mọ̀ pé kan tó bá dùn time náà ló máa take. Bẹ́ẹ̀ni ọbẹ̀ tó dùn time ló take. It took a little time but it wasn't too long. Kí wá ní nǹkan tẹ́ ní fún Kẹ́mi Korede lónìí? All the best. I mean, today is a joyous day for her, so I'm sure we are all going to have fun. There's a lot to drink, there's a lot to eat, there's a lot to marry about, and party might be the best time. All right, thank you very much, ma. Ẹ jẹ́ ká mú style. Ó yá bùgá wọn. Let me see. Olólóló. This is now olólóló from your famous, your beautiful, amazing, astounding actress. Oya fún 160 ma. Ẹni gèlè mi bá orí rẹ̀ ló ní adé. Ẹ má torí mi ṣe, ẹ má torí mi ṣe. Emirati ẹ ti post mo ti ṣe lẹ́ẹ̀kan yóò bí ìṣe mọ́ o. ẹ ṣe bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ kó máa bọ̀ ọ́
Now black now, don't be black. Confirm comment. Woman ẹ lè máa jọ wọlé o tó gbọ́. Wọ́n ṣe make up tó jókòó yẹn. Ẹ kò tó ṣe ara mi ò yá. Ẹ fún mi lówó. Àwọn olóńgbò wà lọ́rọ̀ yìí. Ẹ fàbúrà mọ́ mi lára ni. Ló dà. Ẹ filẹ̀. Jẹ́ ká ètò ìṣe. Fẹ́ kí ẹ má jẹ́ kí ní yẹn disturb àwa. Wọ́n là yẹn pọ̀. So, wọ́n mi wá ẹ̀kọ́ àsìkò yìí. Ẹjọ́ ẹ bá dárúkọ yín fáwọn tó wà nílé. Orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà, òṣèré orí ìtàgé. Ẹ ṣé gẹ́gẹ́ bí a ṣe rí níbi ayẹyẹ ọjọ́ ìbí sista wa Kemi Korede ní ọjọ́ ìní. Ẹ kí lẹ lè sọ nípa ìwà wọn ní pàtó? Kemi Korede ìwà ẹ̀ mo lè sọ bíi mẹ́rin ń bẹ̀. Kò sẹ́ni tó wà nílé ayé tó perfect, yẹn tó paragon of perfection. Kemi wà submissive, supportive tó bá mọ̀ ọ́ lò. I've known her for the past 22 years. Ṣé ti yẹ yín ní ọ̀dọ̀ Korede films tó big get Korede tẹ̀ ń pè. Her real name is Kemi Adetoru. Ṣé ti yẹ yín, but she joined Korede Films production in 1997 under that tutelage. So ibẹ̀ náà láti rí pé ìràwọ̀ tó ń bọ̀ ni. She's also a makeup artist. You understand? So ojú ọmọ tó ní àlùbáríkà. Tell her you are good, she will tell you she's pleasant. Tell her you are crazy, she will unleash the anger in her. So gbogbo ala ní 20 minutes madness wa. Ẹ máa rí pé àwọn ọmọ tó ti pẹ́ ní industry ni. It's not about this new generation. Tẹ́gbẹ́ kò sọ́gà kò sọ ọmọṣẹ́ no hierarchy. So tó bá sọ pé o ní scan if I see Faith Abalogun, I see Bimbo Shina, if I see Jaiye Kuti, if I see Ayo Adesanya, I will kneel for them. No, me pè mí ò ní àwọn òtítẹ́ mi. Ṣé tí understand? A máa ní ọjà fúnra Kẹ́mi máa kúnlẹ̀ kébé. Ṣé tí understand? So bá ṣe máa ń ṣe bí tí rate tí wá ṣe rí nìyẹn láti ọdún yẹn lọ. You know I said, even ìgbà tó fẹ́ marry mọ̀ wọ́n, ìgbà tó fẹ́ ṣe èyí ọpẹ wọn. Ọ̀rẹ́ bí mo mú mọ̀, Bàmúra Ọ̀yàdé tí wá ṣe bí bet because she's a party type, but it doesn't affect her professional career. You know. So that is all I can say about her. I don't know whether someone, you know, there's in this thing constant, there's constant in life, change, only change in all that. But presently, she's down now, she's awesome, she's supportive. But at times she's the not, okay. Ẹ ṣé wọ́n mi wá. Kí wá ní ìmọ̀ràn yín fún àwọn upcoming artists? Upcoming actors. When you dream of upcoming artists, we are all actors. Komara. Dream team mo gba Péjú Ògúnmọ́lá, mo like wọn. Ìyá Rainbow. Àmọ́ àwọn tó wá ṣe mo fẹ́ ra mọ́tò lẹ́ni ni. Wọn mọ̀ pa wa adult hustlers ni wa. I imbibe that English from my faith, adult hustlers. Kò sí bẹ̀rẹ̀ kò sí jókòó. But those bẹ́ẹ̀ pé social media paparazzi torí ẹ̀ join theatre ẹ mọ̀ pé gbogbo wa ni crew. You know, I mentioned Kemi and I said she happens to be a makeup actor, makeup turned to actor. I trained Bisola Badmus as a makeup actor for 10 years. Some of them say to my 1 year for 12. Not a general paparazzi is like a rich, but not a motor. What she might make it known. And Faith Abalogun was a makeup actor in the past. Pedro Gola was a makeup actor. And I remember he was a makeup. Late Rachel Loniga was a makeup actor. Salome Iketuri was a makeup actor. When I said this, Said Balogun was PM. Odun PM. Said continuity. Wiwademola continuity. Started. But this is director. Who am around continuity to one handwriting? They call her continuity clapper. But nowadays, I call it continuity to director to modulate for action. So Bobo Mobile was a set man. Was a driver. Fizenola was a set man before he became PM. So Boala new men. Who charge? But you see, upcoming to the star line. Say, if you make it start to come. It's not about this, about beauty and brain. Ṣé kí lẹ ní fáwọn fans yín tó ń wò yín nílé? Wọ́n ṣe o, kọ́ máa wò wá lónìí, bá sì ti ń fún kọ́ jẹ́ ká àwọn ilé ti wà, àwa ilé ti wà, I love you. Ṣé orúkọ ilé ẹ̀kọ́ sí? Once again, I'm Toyosi Adesanya, I'm an actor. God bless you. Ẹ ṣé, ẹ kú iṣẹ́. Ẹ má jí lọ. Ẹ má jí lọ, ó wù jọ ẹ kàn.
bí gbogbo ó fi gbé chain. ẹ̀mí àti ẹ̀ bá dé pàtí ẹ̀ máa kọ́ fún ọ̀dọ́ mi fún àtúntò ẹ̀kọ́ ìjọ gbọ́ àti ẹ̀mí ẹ̀sì tó ń lò yẹn ẹ̀mí ẹ̀sì tó ń lò yẹn ẹ̀mí wà lé duplicate wà lé. ọ̀gá aláṣọ tó fi kọ́lọ̀ ṣá ẹ jẹ́ kọ́ ya picture náà. owó àmì ọ̀ apátápẹ̀tì apẹ́tẹ́pátá. Káyọ̀dé jẹ́ eré yẹn. ó ti yọ ẹgbẹ́ àlùmọ̀ kan pa. Àṣàbí ò fẹ́ràn mi. Àṣàbí ò ṣe Lekki, focus. First, Kayode is talking, introducing himself, and how Kemi has been an amazing friend and sister to him. And his prayers for Kemi. Immediately he finishes, nobody will interrupt, you pick it up. I want this to be done in 2 minutes, just 2 minutes. So same lines. Yeah, I mix English and sorry, I'm trying to write. 2 minutes, la fẹ́ ṣe ogun ẹ̀ kíákíá. Ó máa mú nípù ẹ̀ o. Nípù jẹ̀ ló máa ń gbà wọlé sílẹ̀ kí bẹ̀rẹ̀. Láti fi gbà ká nọ́mbà rẹ̀. Ó fẹ́ bá dà báyìí ti ṣòro. Are we good? Oh yeah, mo ti ready. 1, 2, ready. Yeah, my name is Kayode Adebayo. Almost K Adebayo. I'm the producer, director, and actor. Àwọn abílé nítorí èèyàn wa, ọ̀rẹ́ wa, ẹ̀gbọ́n wa, pàdí wa, Kemi Korede láti wá máa ṣe àjọyọ̀ ọjọ́ mi. My prayer for her is long life and prosperity to all of the country. Thank you. Yeah, my name is Adeyemo Olamilekun, popularly known as the King Official. We are here to celebrate my sister and my mother, Kemi Korede. My prayer for her today is that God should continue to enlighten and enrich her to the largest post and more life and prosperity. Yeah, look at me, the family, aka Jesha, PM Albarika, Yahoo, àwọn bá Kemi Korede, àwọn bá ọ̀sán àjọyọ̀ lẹ́nu lọ́lọ́run kí wọ́n dàgbà sí nínú ọgbọ́n iṣẹ́ wọn kó má dìṣẹ́ Ọlọ́run máa fi agbára kún agbára kún. Ó yẹ ká mẹ́ni pọ̀ mọ́ pọ́tébù. Pọ́tébù dà. Ọjọ́ ti wọlé. Lekki mama ra nule. Sure. Ẹ̀yà tẹ́sán rẹ̀ wá báyìí. Nice one. Thank you. I don't want to check your start. I want to